Mo wo fídíò Ọmọ́yẹlé Sowore kan níbi tó ti ń gírántì interview tó ti ń sọ̀rọ̀ nípa Chief Sunday Aládìsá Adéyẹmọ Ìgbòho Òòṣà àti Nnamdi Kanu. Nínú ọ̀rọ̀ tí Ọmọ́yẹlé Sowore sọ, ó ṣàpèjúwe Chief Dr. Sunday Igboho gẹ́gẹ́ bí jàǹdùkú, gẹ́gẹ́ bí ọmọọ̀ta, because òyìnbó tí wọ́n lo nuisance. Ó wá ní pé tí Nnamdi Kanu tó bá ṣe bí Sunday Igboho, wípé Nnamdi Kanu náà ti máa wà níta láti wá máa campaign fún ẹgbẹ́ òṣèlú APC àti bàbá wa Síwájú Bọ́lá Ahmed Tinubu. Ọ̀rọ̀ yìí ló ń jà ròhìnròhìn lórí ẹ̀rọ ayélujára ni àwọn olólùfẹ́ mi láti ìlú òyìnbó ni wọ́n sẹ̀ndí fídíò yẹn sí mi pé Bayo Black, wo nǹkan tí Ọmọ́yẹlé Sowore, wo nǹkan tó sọ sí olóyè Aládìsá Adéyẹmọ Ìgbòho Òòṣà. Àwọn èèyàn mi tí wọ́n jẹ́ òyìnbó, àwọn fans mi tí wọ́n jẹ́ òyìnbó, wọ́n ń ṣe ọmọ Nàìjíríà, they are ọmọ òyìnbó ni wọ́n, they are UX, citizen UX ló sẹ̀ndí ẹ̀ sí mi tó jẹ́ fans mi tó máa ń wo show mi, but lecturer Yorùbá ni òyìnbó yẹn ní yunifásitì kan ní orílẹ̀-èdè United States of America. Ó wá ní why tó jẹ́ pé òyìnbó yẹn wá ń béèrè lọ́wọ́ mi wípé why tó jẹ́ sí wípé ó ní ṣe bí Yorùbá ni Ọmọ́yẹlé Sowore. Mo ní bẹ́ẹ̀ ni, Yorùbá ló pe rẹ̀ náà, agbọ́pọ̀ ọmọ Ondo State. Ó ní kí ló fà á tó fi wá ń condemn action tí Chief Dr. Sunday Igboho take. Òyìnbó yẹn jẹ́ kó yé mi wípé Chief Dr. Sunday Igboho take the right step at the right time. Wípé Chief Dr. Sunday Igboho always take the right step at the right time. Tá a bá sọ wípé ká wò, irú èèyàn wo ni Ọmọ́yẹlé Sowore? Ṣẹ́ni tó fẹ́ ìlọsíwájú orílẹ̀-èdè Nàìjíríà ni àbí ẹni tó máa ń da àlàáfíà ìlú láàmú? Torí pé ẹ fẹ́ ṣe rally lórí kí ni? Kí nìkan tẹ́ fẹ́ ṣe rally lé lórí? Gọ́ọ̀mẹ̀ntì mọ advantage and disadvantage tó wà nínú rally tẹ́ fẹ́ ṣe. Ọmọ wípé disadvantage tó wà níbẹ̀ ó pọ̀ ju advantage ibẹ̀ lọ. Fún àkọ́kọ́, tẹ́ bá ṣe rally tó di pé àwọn tí blọ́ọ̀kù movement wọn tí ń dá àlàáfíà wọn láàmú, tó di pé èdè àìyedè ó wáyé láàrin àwọn tó ń ṣe rally àtàwọn tó ń lọ ibi iṣẹ́ wọn, tó ń lọ sí ibi ọrọ̀ ajé wọn. Tíjà bá wáyé tó bá di kọlùkọ, ọrùn ta ló máa dá sí? Ọrùn ìjọba ni. Àti pé ohun tí wọ́n fẹ́ torí ẹ̀ ṣe rally ìgangan ní pàtó, kí nìkan tí wọ́n fẹ́ benefit, kí ni advantage, kí ni Nigerians fẹ́ benefit? Personal interest Ọmọ́yẹlé Sowore òun ni rally tó fẹ́ ṣe. Àìṣe rally yẹn ló ń ka lára. Ó wá ń wò yí pé báwo ni Chief Dr. Sunday Igboho ṣe máa ṣe support President Bola Ahmed Tinubu. Ìgbà tí President Bola Ahmed Tinubu tí wọ́n ṣe ribiribi láti wá solution sí ìṣòro tí ó ń kojú wa ní orílẹ̀-èdè Nàìjíríà. Kó tó di pé President Bola Ahmed Tinubu gun orí àléfà, òun ni Chief Dr. Sunday Igboho ti dìde nígbà tí ìyà ń jẹ ọmọ Yorùbá. A ò rí Ọmọ́yẹlé Sowore nígbà yẹn o. Ìgbà tí àwọn agbésùmọ̀mí, àwọn kọ̀lọ̀rọ̀ sí ẹ̀dá kan tí wọ́n fi Fúlàní bojú, tí wọ́n ń da ilẹ̀ Yorùbá láàmú, tí wọ́n ń da inú igbó ilẹ̀ Yorùbá láàmú, Ọmọ́yẹlé Sowore ò jáde láti lọ sí inú igbó pé ó yá igbó bo lọ́wọ́, ẹ jẹ́ ká lọ lé wọn. Sunday Igboho ló gbìyànjú gbogbo kinní yìí tó gba inú igbó tí àwọn kọ̀lọ̀rọ̀ sí ẹ̀dá yìí tí ń ṣọṣẹ́ ní ilẹ̀ Yorùbá káàkiri. Gbogbo yín lẹ rí, gbogbo àárín láti máa dárúkọ. Ṣé ti Ìṣẹ̀yìn ní ká sọ ni? Ṣé ti Igbó-ọ̀rà ni? Ṣé ti Yewa l'Abẹ́òkúta Ògùn State ní ká sọ ni? Lóríṣiríṣi bẹ́ẹ̀. Ìgbà tí Chief Dr. Sunday Igboho ń gbìyànjú gbogbo kíni, gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ wípé òfin Nàìjíríà sọ wípé say no to jungle justice.
òfin Nàìjíríà ò dẹ̀ fààyè gbà wípé ká gbèjà ara wa nítorí pé kí ni tá bá sọ wípé ká gbèjà ara wa lọ́wọ́ ara wa ó ṣeé ṣe ká wa fúnra ara wa ká tún lọ ṣẹ̀ sófin. Látàrí gbogbo eléyìí Chief Sunday Igboho dìde, wọ́n ní tó bá já sí wípé a ò lè gbèjà ara wa tẹ́yìn tẹ́ẹ̀dẹ̀ wà ní federal tẹ́ẹ̀ jẹ́ Fúlàní tí ẹ̀ lè provide adequate security fún ilẹ̀ Yorùbá. Tó bá rí bẹ́ẹ̀ mo sọ́pọ́ọ̀tì orílẹ̀-èdè olómìnira Yorùbá nation. Èyí ló mú Chief Dr. Sunday Igboho sọ́pọ́ọ̀tì Yorùbá nation. Ìgbà tí Chief Dr. Sunday Igboho ń jà fitafita lórí kí ilẹ̀ Yorùbá kó wà independent, kí ni impact wo ni Ọmọyẹlé Sowore kó tó fi wá ní àyà láti wá máa sọ̀rọ̀ Chief Dr. Sunday Igboho kíní kan is a nuisance, he just want to create fear. Níbo Chief Dr. Sunday Igboho wà dẹ́rù bà àwọn ọmọ Yorùbá o, ẹ má jẹ́ kí Ọmọyẹlé Sowore ẹ má jẹ́ kó tàn yín o. Chief Dr. Sunday Igboho wá láti ran ìjọba lọ́wọ́, láti ran àwọn elétò ààbò lọ́wọ́ lórí kí ètò ààbò ilẹ̀ Yorùbá àti Nàìjíríà lápapọ̀ kó lè ṣe kí ni, kó lè fìdí múlẹ̀ dáadáa nítorí àwọn kọ̀lọ̀rọ̀ sí ẹ̀dá. Nítorí àwọn kọ̀lọ̀rọ̀ sí ẹ̀dá, ẹ jẹ́ ká gbé wò síra wọn nínú Nnamdi Kanu àti Chief Dr. Sunday Igboho. Ta lẹni tó fẹ́ ìlọsíwájú fún orílẹ̀-èdè tá wà yìí? Ta lẹni tó fẹ́ ìlọsíwájú fún ìlú tá wà yìí? Àtìgbà tí Chief Dr. Sunday Igboho ti ń pariwo Yorùbá nation Yorùbá nation, ṣé ẹ rí kí Chief Dr. Sunday Igboho lọ gbébọn kó lọ pa ọmọ Yorùbá? Kódà Fúlàní gan tí Fúlàní jàǹdùkú, Fúlàní ọ̀daràn tí Chief Dr. Sunday Igboho gbógun tì, ṣé Chief Dr. Sunday Igboho lọ dá ṣe lọ́wọ́ ara ẹ̀? Chief Dr. Sunday Igboho ń lọ pẹ̀lú àwọn ọlọ́pàá, pẹ̀lú àwọn sójà. Ẹjọ́ pé tó ẹ̀yin ọlọ́pàá wa, ẹ̀yin sójà wa, ibi tẹ́ lè wọ̀ ẹ má wọ̀rí, máa tẹ̀lé yín láti wọbẹ̀ lórí kálàáfíà àti ìlọsíwájú kó lè dé bá ilẹ̀ Yorùbá. Ẹ wo bí Nnamdi Kanu àtàwọn èèyàn ẹ̀ tí wọ́n ń pèpè fún Biafra, ẹ wo bí wọ́n ṣe ń ṣe. Ìnilára gan ni Nnamdi Kanu jẹ́ fáwọn Igbo fún rárá wọn. Ẹ wo iye Igbo tí wọ́n ti pàdánù lórí sit at home tí wọ́n ṣe lọ́jọ́ Monday. Ẹ wo iye Igbo tẹ́mi ẹ̀ ti ṣòfò, gbogbo ilẹ̀ ṣáà ń rí gbogbo ẹ̀ tí wọ́n á tún post ẹ̀ sórí social media. Ṣé tó bá jẹ́ pé fámìlì Ọmọyẹlé Sowore ó wà lára àwọn Igbo tí wọ́n ti fara kááṣá sit at home tí àwọn militant Nnamdi Kanu tí wọ́n ti gbẹ̀mí ẹ̀, ṣé Ọmọyẹlé Sowore máa grant press conference á máa ṣẹlẹ̀ yọ̀kanyọ̀kan? You are a presidential candidate. Ọmọyẹlé Sowore, I can never lie to you. My name is Bayo Black. In case you don't know me, let me introduce myself properly. My name is Bayo Black. Even though you contest as a councillor, people can never vote you. They can't. Because they know you that they can never vote you. Kí má sọ̀rọ̀ jù, because they know that you have nothing to offer Nigerian than Igbo mumu. You are telling government to legalize Igbo mumu. A presidential candidate. Ṣé kí president legalize Igbo? Ṣóhun ni nǹkan tó máa jẹ́ kí Nàìjíríà dáa? So ṣé ọ̀rọ̀ tó wá jáde lẹ́nu Ọmọyẹlé Sowore yìí, ṣé wá rò pé àwọn èèyàn máa nígbàgbọ́ nínú ẹ̀ ni? No. Nigerian, we need to wise. Ẹ jẹ́ ká jí, ẹ jẹ́ ká la ojú wa sílẹ̀, ẹ jẹ́ ká la ojú wa, ẹ jẹ́ ká open ojú wa sílẹ̀. Ọmọyẹlé Sowore has nothing to offer Nigerian than construction, than destruction. Nǹkan tó mọ̀ ṣe
ló ti ń ṣe yẹn. Ẹ jẹ́ kí Ọmọyẹlé Sowore máa jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn. Èmi Bayo Black mo support yẹn. Ibi tẹ́ ti máa rí i pé alábòsí ni Ọmọyẹlé Sowore. Ìgbà tí Chief Dr. Sunday Igboho wà láhàámọ́, ìgbésẹ̀ wo ni Ọmọyẹlé Sowore gbé láti bá ìjọba sọ̀rọ̀ lórí pé kí wọ́n fi Sunday Igboho sílẹ̀, wípé nǹkan tó tọ́ ni Sunday Igboho ń ṣe? Tẹ́ bá gbàgbé, Ọmọyẹlé Sowore yìí ó wà lára àwọn tí wọ́n host rally láti free Nnamdi Kanu, olórí àwọn Biafran tí wọ́n ti gbẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Nàìjíríà, innocent citizen, tí wọ́n ṣe òfin wípé ní ọjọ́ Monday kí àwọn ẹni ẹlẹ́ni kí wọ́n jókòó sílé, kí wọ́n má lọ sí ibi ọrọ̀ ajé wọn, tó já sí pé ẹni tó bá ti jáde síta báyìí wọ́n máa da ìbọn bò ó ni. Ṣé irú èèyàn báyìí ló wá yẹ láti di president? Tí irú èèyàn báyìí bá di president, téèyàn kan bá ṣe bíi Nnamdi Kanu ṣe yẹn, kí ni Ọmọyẹlé Sowore máa ṣe? Ṣé eléyìí túmọ̀ sí wípé ṣé tí Ọmọyẹlé Sowore bá di president, ṣé kò ní follow òfin Nàìjíríà ni? Ọmọ Nàìjíríà, ẹ jẹ́ ká dìde, ẹ jẹ́ ká ṣe kí ni? Ẹ jẹ́ ká dìde. Chief Dr. Sunday Igboho ti ń ṣe ojúṣe ẹ̀ látànà wá, kò padà. Wọ́n túbọ̀ ń gbìyànjú sí i láti máa ṣe, láti máa tẹra mọ́ dáadáa. Ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹ má jẹ́ kí Ọmọyẹlé Sowore àti àwọn tí wọn ò ní plan fún ìlọsíwájú Nàìjíríà, tó já sí wípé ìmọ̀tara wọn nìkan, selfish interest, òun ló mọmú ló kàn ìyá wọn. Ẹ má jẹ́ kí wọ́n dá wà ríboríbo. Chief Dr. Sunday Igboho ti wá pẹ̀lú solution. Chief Dr. Sunday Igboho ti mú solution wá. Chief Dr. Sunday Igboho ti ṣe kí ni? Wọ́n ti mú solution wá. Ihun tí Chief Dr. Sunday Igboho lè fi ran ilẹ̀ Yorùbá lọ́wọ́, tó lè fi ran Nigerian government lọ́wọ́, òun náà ni pé lórí ọ̀rọ̀ ètò ààbò. Ṣé ẹni tó wá ní solution lọ́wọ́, tangible solution tíjọba ń wá, ṣé ẹni tó wá ní irú solution yẹn lọ́wọ́, ṣé òun wá ní irú èèyàn bí Ọmọyẹlé Sowore lè máa wá láti wá sọ̀rọ̀ sí ẹ̀yìn káríà, láìkí Babangida, láìkí igbá kan, láìkí àwo kan. Àwọn tí Ọmọyẹlé Sowore mention wípé pẹ́pẹ́ sí kinní kan, kárí àwọn igbá kan, àwo kan, ní pẹ́pẹ́pẹ́pẹ́, ó ti ṣe kinní, wọ́n wà relevant ju Ọmọyẹlé Sowore fúnra rẹ̀ lọ. Wọ́n wà relevant ju Ọmọyẹlé Sowore fúnra rẹ̀ lọ. Eléyìí ti wá fojú hàn wípé kò sí ọmọ Yorùbá tó máa dìbò fún Ọmọyẹlé Sowore. Ọmọyẹlé Sowore ó mọ̀ nǹkan tó ń sọ ni. Tó bá mọ̀ nǹkan tó ń sọ ni, kò ní ṣe kí ni? Kò ní jáde láti wá máa condemn olóyè Aládèsì Adéyẹmọ Ìgbòho Òòṣà. Sowore ó ti jẹ́ tán. Ọmọyẹlé Sowore ó ti ṣe kí ni? Ó ti jẹ́ tán, ó ti họ́bó. Ọmọ ọkọ ilẹ̀ Yorùbá tó ń wá ìlọsíwájú fún ilẹ̀ Yorùbá kankan kò lè tẹ̀lé ẹ. Fẹ́lẹ́ tó sọ nípa Chief Dr. Sunday Igboho yìí, wà ló ṣe bẹ́ẹ̀ mọ́. Wà ló sọ bẹ́ẹ̀ mọ́. Àfi kó tètè yá lọ debunk ẹ̀ pé ọ̀rọ̀ tó sọ nípa olóyè Aládèsì Adéyẹmọ Ìgbòho Òòṣà wípé kí àwọn ọmọ Yorùbá kí wọ́n má bínú o. A presidential candidate irú ẹ, ṣó tọ́ sí ẹlẹ́nu? Ṣó tọ́ sí ẹlẹ́nu? Ó mí wípé tó bá di president, tí anybody bá kọ̀ gbé anything, any opinion, selfish interest anybody, ó máa sign ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Ṣé yẹn máa wá mú àgbéga bá Nàìjíríà ní àbí fàsẹ́yìn? So Sowore fẹ́ prove ẹ̀ fún wa wípé tóun bá di president, anything kan tí ọmọ Nàìjíríà bá ti gbé wá sí iwájú òun ò ní yẹ̀wò ìpè jẹ́ kí n wo opinion public masses. Nǹkan tí wọ́n gbé wá yìí, ṣé àwọn èèyàn, ṣé àwọn ará ìlú, ṣé wọ́n nífẹ̀ẹ́ sí? Ṣé gbogbo ará ìlú ló nífẹ̀ẹ́ sí àbí selfish interest àwọn particular group of people?
Sowore ṣe rally lóríṣiríṣi, press release lóríṣiríṣi lórí kí wọ́n fi Nnamdi Kanu tí àwọn ọmọlẹ́yìn ẹ̀ da ìlú rú sílẹ̀. Sunday Igboho tó wá ń jà lórí kí ọ̀rọ̀ ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà kó dúró digbídigbí. Sowore wá ní guts láti wá condemn ẹ̀. Ọmọ Yorùbá ẹ fura o, irú èèyàn tí Sowore jẹ́, Sowore tí ó ti fojú hàn báyìí o. Ọmọyẹlé Sowore ó ti fojú hàn báyìí wípé kò nífẹ̀ẹ́ ìlọsíwájú ilẹ̀ Yorùbá, kò nífẹ̀ẹ́ ìṣọ̀kan orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀rọ̀ tí Sowore sọ sí Chief Dr. Sunday Igboho yìí tó pé Chief Dr. Sunday Igboho ní innocence, eléyìí ti prúfù fún gbogbo àwa ọmọ Yorùbá tí orí wa pé tá a ní ọpọlọ wípé tá a bá dìbò fún ẹ láti jẹ ààrẹ orílẹ̀-èdè, àwọn jàǹdùkú máa gba Nàìjíríà mọ́ ẹ lọ́wọ́. You are not competent to rule Nigeria. Go and learn a proper way to rule a nation. Because ojúṣe ìjọba ni láti dáàbò bo gbogbo àwọn ará ìlú pátápátá, which is nǹkan tí President Bola Ahmed Tinubu tí wọ́n ń ṣe, which is nǹkan tí Chief Dr. Sunday Aládìsá Adéyẹmọ Ìgbòho Òòṣà tí wọ́n ń ṣe láti dáàbò bo orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá àti Nàìjíríà lápapọ̀. Ilẹ̀ Nàìjíríà á tòrò, ọmọ Nàìjíríà ẹ lajú yín sílẹ̀ o. Ẹ má jẹ́ kí Ọmọyẹlé Sowore, ẹ má jẹ́ kó tán yìí mọ́. Ẹ má jẹ́ kó tán yìí mọ́ o. Ẹ má jẹ́ kó tán yìí. Sowore ò ní nǹkan kan tó fẹ́ ọ́fà wa tó bá di president. Sowore ò ní nǹkan kan tó bá sọ pé ta ló sọ bẹ́ẹ̀, ẹni Bayo Black ẹ sọ pé mi ni mo sọ. Bayo Black lórúkọ tèmi, fẹ́ni tí ó bá mọ̀ mí kó lọ tètè mọ̀. Ọmọyẹlé Sowore kówó gbá lẹ́nu ẹ fọ́rọ̀ tó sọ yẹn. Kówó gbá lẹ́nu ẹ, kí ló rò débẹ̀, kí ló jẹ yó, kí ló mu tó ń dá ẹ láàmú. Tó bá ń jẹ́ nǹkan tí ò bá ẹ lára mu, tí ó jẹ́ kó rí inú rò bí èèyàn gidi, ó jẹ́ lọ jìnnà sí ìwọ ẹ. Ta ni ẹ́? Ta ni ẹ́ tó ń sọ̀rọ̀ Sunday Igboho jàgàjàgà? Who are you? Take your time and be careful. Àwa tá a ní ìfẹ́ olóyè Aládìsá Adéyẹmọ Ìgbòho Òòṣà, we are law-abiding citizens. Káwa tó ṣe nǹkan, káwa tó sọ nǹkan, àwa ń tẹ̀lé òfin ni, àwa ń pa òfin orílẹ̀-èdè Nàìjíríà mọ́. Ọmọyẹlé Sowore, please and please, mú orúkọ Chief Dr. Sunday Igboho, mú kúrò lẹ́nu ẹ. Last one ìlélẹ́yìí.